láàrin ìlú. Nítorí kí ni ènìyàn búburú fi wà láyé tí wọ́n ń gbó àní tí wọ́n di alágbára ní ipá irú ọmọ àti ọmọ ọmọ wọn fi ìdí kalẹ̀ ní ojú wọn akọ màlúù wọn a máa gùn kì í sì ṣe abo màlúù wọn a máa bí kì í sì ṣe wọ́n lo ọjọ́ wọn nínú ọrọ̀. Nítorí náà ni abúlé òde ìrẹ̀jẹ́ ti wí fún Ọlọ́run pé lọ kúrò lọ́dọ̀ wa nítorí pé àwa kò fẹ́ mọ ipa ọ̀nà rẹ. Kí ni Olódùmarè tí àwa ó fi máa sìn? Èrè kí ni a ó sì jẹ bí àwa bá gbàdúrà sí i? Ìwọ ilẹ̀ òde ìrẹ̀jẹ́ gbọ́ ọ̀rọ̀ mi. Àlàáfíà kì yóò wọ inú rẹ mọ́. Ojú rẹ yóò rí ìparun ara rẹ. Ìwọ ó sì mu nínú ríru ìbínú Olódùmarè. Àbẹ̀wọ́n, kí ló dé? Èwo ló ṣe ọ́ lójú? Iṣẹ́ àwọn alágbára ilé wa nù. Ọjà wa àti ọkọ rẹ ni. Ìjà kẹ̀ kódà wọ́n ti tú ẹran wa sílẹ̀. Ọ̀rọ̀ mọ́sọ̀kò, ó lè yí òun mú lọ́wọ́ yìí. Sísọ ni. Ìfiyé wọn pé àsọmọ wọn nu. Èsè tí ìwọ ń wí, tí ìwọ sì ń sọ wípé ọ̀nà rẹ pamọ́ kúrò lọ́dọ̀ mi. Ìdájọ́ rẹ ó ré kọjá kúrò lọ́dọ̀ mi. Sọ fún mi, kí ni igi àjàrà fi ju igi kígi lọ tàbí ju ẹ̀ka tí ó wà láàrin igi igbó? A lè mú igi lára rẹ̀ fi ṣe iṣẹ́kíṣẹ́ tàbí ènìyàn a lè rí ẹ̀ka lára rẹ̀ fi ohunkóhun kọ́ sí orí rẹ̀. Kíyèsí, a jù ú sínú iná bí igi, iná sì jó ìpẹ̀kun rẹ̀ méjèèjì, àárín rẹ̀ sì jóná. Ó á yẹ fún iṣẹ́kíṣẹ́ bí? Nítorí náà, bí igi àjàrà láàrin igi igbó tí mo ti fi fún iná bí igi, bẹ́ẹ̀ ni èmi ó fi ara rẹ̀ ṣe. Èmi ó sì dojúkọ, ó jáde láti inú iná kan, iná mìíràn yóò sì jó ọ. Nígbà tí mo bá dojúkọ, nígbà náà ni wọ́n mọ̀ pé èmi ni Olúwa.
a máa gbóná janjan afẹ́fẹ́ búburú a sì máa fẹ́ láàrin ìlú. Má ṣe fojú di orò nítorí ìran gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè wò ní ọ̀rọ̀ ìlú yìí jẹ́ o. Má ṣe gbàgbé sá àsálà fún ẹ̀mí rẹ o. Ọlọ́run jẹ́ kí ẹ ṣe àṣeyọrí. Ìdáhùn kò ní ìtumọ̀ sí mi ṣùgbọ́n mo gba ọ̀rọ̀ náà gbọ́ o. Kódà kójú má rí ibi ni mo fi ọ̀rọ̀ náà ṣe. Ṣé àwọn kan tún lè wà ní irú ipò báyìí níbi tí ayé lajú dé yìí? Báwo ni ìlú ọ̀hún ṣe rí tí ó tún mú ìdánlójú wá? Níbi tí àwòfẹ́ ti lọ ṣe kọ́mọ rí ọ ni ṣe bí àwọn elétò ọ̀hún kàn jù wọ́n bí òkú rọ́bà ló bá balẹ̀ gbẹ̀ sí abúlé òde ìrànjẹ́. Ó ní janjan nílùú ọ̀hún gbóná. Orí mi ò mo dúpẹ́ ẹlẹ́dàá mi ọpẹ́ yẹ ọ́. Bánusọ mo ti ṣe ọ́ gẹ́gẹ́ bí ohun èlò ìpakà mímú titun kan tí ó ní eyín ṣùgbọ́n ìkórè mi ní ìwọ kì ní ìgbèkùn ó tẹ̀ sí ìmọ̀ ara rẹ̀ ó kọ ọ̀nà mi sílẹ̀ nítorí wàhálà tó dé bá ọ èsè tí ìwọ ń wí tí ìwọ sì ń sọ wípé ọ̀nà rẹ pamọ́ kúrò lọ́dọ̀ mi ìdájọ́ rẹ ó ré kọjá kúrò lọ́dọ̀ mi sọ fún mi kí ni igi àjàrà fi ju igi kígi lọ tàbí ju ẹ̀ka tí ó wà láàrin igi igbó a lè mú igi lára rẹ̀ fi ṣe iṣẹ́kíṣẹ́ tàbí ènìyàn a lè rí ẹ̀ka lára rẹ̀ fi ohunkóhun kọ́ sí orí rẹ̀ kíyèsí a jù ú sínú iná bí igi iná sì jó ìpẹ̀kun rẹ̀ méjèèjì àárín rẹ̀ sì jóná ó á yẹ fún iṣẹ́kíṣẹ́ bí nítorí náà bí igi àjàrà láàrin igi igbó tí mo ti fi fún iná bí igi bẹ́ẹ̀ ni èmi ó fi ara rẹ̀ ṣe èmi ó sì dojúkọ ó jáde láti inú iná kan iná mìíràn yóò sì jó ọ nígbà tí mo bá dojúkọ nígbà náà ni wọ́n mọ̀ pé èmi lé Olúwa. èyí jẹ́ àmì fún ọ láti ọ̀dọ̀ Olúwa wá pé kí o tú àwọn ènìyàn tí ìwọ dè ní ìgbèkùn sílẹ̀ kí iṣẹ́ mi lè di mímúṣe ní òde ìrànjẹ́. Ìwọ ta ni? Àwòfẹ́ ni o bàbá.
káàárọ̀ bàbá. àbí ilẹ̀ ti mọ́ ni. Kódà aago 8 ti kọjá. Ìgbà tí màmá mi ò rí yín, wọ́n ní kí n wá wò yín. ó dáa èmi náà ń bọ̀. òde ìrànjẹ́. àkàrà rẹ̀ o. àwòfẹ́ pé alákàrà ń wá. àwòfẹ́ kò sí onígbàgbọ́ kankan ní òde rẹ̀ jẹ́ báyìí o. Kódà ilé ìjọsìn tí ó wà níbẹ̀. Yàrá ìwọ̀sàn wọn ni èmi àti àwọn ẹlẹgbẹ́ mi jọ ń sùn. Kódà wọ́n gba owó ní ọwọ́ wa. àwòfẹ́ mo fẹ́ kó o mú mi padà sí abúlé òde rẹ̀ jẹ́. rárá o ọmọ mi ò tún padà lọ mọ́. Máàmì, sẹ́yìn ò fura ni. fúra ìfura ti jẹ́. Láti ọjọ́ tí mo ti mọ bàbá, ọ̀rọ̀ wọn yàtọ̀ látàná o. wò ó fi bàbá sílẹ̀ oṣù tó lé nù. Èwo ló tún ṣe bàbá o? ẹ má dá a lóhùn kò mọ̀ yìí tó kàn ní. olóyè ẹ ṣeun mo dúpẹ́ o. ìlú burúkú tí èèyàn bá fẹ́ àgbákò òde ìrànjẹ́ ni kó gbà lọ. Ṣé bàbá mọ bẹ ni? ẹ ń tún wí níbo lójú ti fọ́. olóyè ẹ bá mi kí àwọn ọmọ yín ó dìgbà. wọ́n gbọ́dọ̀ sọ òtítọ́ fún wọn gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. báwo lẹ dára rẹ láàmú iṣẹ́ tí Ọlọ́run pè ọ́ fún gan-an kò jìnnà. ìjẹ́ o rántí ìwàásù èyí tó ṣe nínú ìjọ wa lọ́jọ́sí bí ìjọ yẹn ṣe tóbi tó pẹ̀lú ọ̀kẹ́ àìmọye èèyàn ń bẹ. ọ̀gọ̀rọ̀ ènìyàn ló fi ayé wọn fún Jésù lọ́jọ́ náà nítorí wípé ilẹ̀ rere ló bọ́ sí lóòkàn àyà wọn. kódà owó tí a rí lọ́jọ́ náà láti ọjọ́ tí a ti ń ṣe ìsìn a ò tí ì rírú ẹ̀ títí di òní olónìí. kódà àwọn ògbìmọ̀ ọjọ́ tún ti ṣètò pé ìsọjí ìta gbangba ti ọdún yìí wọ́n ló máa jẹ́ oníwàásù ọjọ́ náà. káàdé gbà lọ́wọ́ mi. èmi igbákejì oníwàásù. Congrats.
kété tó ti parí iléèwé yunifásitì rẹ̀ ni wọ́n bá ti wáṣẹ́ fún. tí n bá mọ̀ wípé iṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ abúlé kó ló ń gbé lọ ní ti iléèwé oníwàásù tọ́lọ wọ́n kà fọwọ́ ṣòfò ni. rárá o ohun tí èmi ń sọ ni pé kò yẹ kó jẹ́ pé àwa la ó dènà iṣẹ́ tí a gbélé lọ́wọ́ ṣùgbọ́n èmi gbàgbọ́ wípé ẹ̀mí mímọ́ ni ó ràn lọ́wọ́ láti ṣàṣeyege. ẹ dákun oníwàásù abúlé kòwó lẹ́yìn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tiyín. abúlé kòwó ìlú Ìbàdàn ni mo ti kọ́kọ́ ṣiṣẹ́ kí a tó gbé mi lọ sí ìlú Ìlọrin láti ìlú Ìlọrin ni mo ti wá sí Abẹ́òkúta. àjẹ́ wípé tọmọ tèmi bá ṣiṣẹ́ ìránṣẹ́ nílùú ńlá iṣẹ́ ìyanu kò lè ti ọwọ́ rẹ̀ ṣẹlẹ̀ nu. rárá o n ò sọ bẹ́ẹ̀. báwo ni. àti gbé wọn dé. jẹ́ kí wọ́n wọlé. ẹ wò àdúrà làwọn ọmọ fi ràn án lọ́wọ́ tó bá jẹ́ pé ti èrò ara ni èmi pàápàá ìbá sọ pé kó dúró ní ìlú ńlá ṣùgbọ́n èrò ti Ọlọ́run ni. ẹ rọra bàbá. ẹ ṣeun mi gbogbo ìgbà Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. kò tọ́pẹ́ olùṣọ́ àgùntàn ìjọ wa ló jókòó tì mí yìí. ẹ pẹ̀lẹ́ sà. adúpẹ́ ẹ kú iṣẹ́ Olúwa iṣẹ́ ìránṣẹ́ yín kò ní bàjẹ́. àmín ẹ ṣeun. nípa ohun tí mo pè yín fún bàbá níbi tí ẹ sọ pé ẹ fẹ́ lọ báwo ló ṣe jìnnà sí àti pé àgbègbè ibo ló gbé wà. tí ẹ bá lè ṣèrànwọ́ inú mi ìbádùn. sí ọmọ ọbẹ̀ níyìn ni. tí a bá dé Ìbàdàn tàbí láti Abẹ́òkúta ní Òkè Ògùn ní kí a mórílé ní ìlú Ṣakí níbẹ̀ la ó ti wọkọ̀ tí ó lọ sí Òde Ìrẹ̀jé. bàbá ṣé ẹ mọ ibi tí ń jẹ́ Òde Ìrẹ̀jé ni. yàtọ̀ sí àwọn abúlé kan tó wà ní ẹ̀bá ọ̀nà abúlé Oríta ni ó jẹ́ ìlàjì ọ̀nà níbẹ̀ ni àwọn tí ń lọ sí Ọ̀kẹ́rẹ́ tí àti Òde Ìrẹ̀jé ti máa ń pínyà. ibi tí mò ń sọ yìí súnmọ́ etí àlà wa pẹ̀lú Benin ó sì lè gbani tó ìrìn àjò wákàtí 8 tàbí 10. pẹ̀lú ipò tẹ́ wà yìí. iléèwé olùkọ́ni àgbà ni mo wà ní ìlú Ọ̀yọ́ ibẹ̀ ni a ti gbà láti máa ṣe ìwàásù káàkiri ìgbèríko láti mú ìgbàlà tó àwọn ènìyàn. èyí la ṣe pinnu láti lọ sí Òde Ìrẹ̀jé pẹ̀lú ẹnìkejì mi. tí kì í bá ṣe ọkọ̀ wa tó bàjẹ́. ẹ wo èmi kì í ṣe ọmọ ẹ̀yìn yìí o. sáà bá ń dé bóòtù yẹn. ọ̀rọ̀ gbá orí rẹ̀.
Abadẹ́nu, Òtítọ́lá, àwọn ọ̀nù. Wọ́n jẹ́ sọ̀kàgànù. Bákà, nǹkan bàjẹ́. Abadẹ́nu, sáré lọ sínú àbà. Lọ́mú ilé ìṣí àti epo pupa wá. Sáré. Òtítọ́lá, sáré lọ sínú àbà. Lọ́ba mú gbá pẹ̀lú ẹ̀ wá. Sáré. Ha! Báwo lè ṣe rìn? Àti òwúrọ̀ ni ọkọ̀ wa ti bàjẹ́. Òrùngbẹ ló gbé wa dé ibi. Ó tó ìlàjì ibùsọ̀ sí ibi. Òde ìrànjẹ́ ni ìpẹ̀kun ọ̀nà yìí já sí. Kò sì sí abúlé kò mìíràn lẹ́yìn rẹ̀ mọ́. Ọ̀dọ̀ ta lẹ wá ń lọ gan-an. Kí ló kọ ẹ̀? Ẹnọ́kù ni. Unaku. Ẹ jẹ́ kí ọkọ̀ yìí o. Kódà fojúkún gbẹ̀mí rẹ̀ kò pé ju àìsí tó fi mí ṣe yìí. Gbogbo iṣẹ́ ọdún mẹ́ta wa lórí àìsàn atúniláṣìírí ìlà parí rẹ̀ sí. Olúwa, ṣàánú ọmọ mi nítorí ó ní wárápá ó sì ń joró gidigidi. Nígbà pípọ̀ ní máa ń ṣubú sínú iná àti nígbà pípọ̀ sínú omi. Kódà níbi tí ó burú dé tó bá ṣe díẹ̀ sí yóò máa ṣe bí agọ́nìgàn. Kò sí lójú oorun mọ́ lálẹ́ yìí, kódà ó lè ṣe bẹ́ẹ̀ títí ọjọ́ mẹ́ta. Mo sì mú tọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, wọn kò sì lè mú un lára dá. Bẹ́ẹ̀ni, Ọláifá gbìyànjú títí kéjì pa ẹ̀fọ̀n tó gbóná bíi ìṣọ̀pọ̀nà òtúbáńtẹ́ ni oògùn rẹ̀ já sí. Ohun gbogbo tí àwọn tẹ dárúkọ ṣe tì í ni Jésù Olúwa ní kẹ́ gbé tòun wá. Nítorí a ti fi orúkọ kan fún wa tó ju gbogbo orúkọ lọ pé ní orúkọ Jésù ní kí gbogbo ẹkún máa wọlé. Ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ mo sọ tẹ́lẹ̀ gbogbo ìwé ẹ̀mí tó wà nínú ayé arábìnrin yìí tó ń yọ arábìnrin yìí lẹ́nu ó yá jáde jáde lórúkọ Jésù jáde 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 jáde
oúnjẹ kẹ̀. Odútọ́lá. Àbẹ̀wọ́n, kí ló dé? Èwo ló ṣe ọ́ lójú? Iṣẹ́ àwọn alágbára ilé wa nù. Ọjà wa àti ọkọ rẹ ni. Ìjà kẹ̀ kódà wọ́n ti tú ẹran wa sílẹ̀. Ọ̀rọ̀ mọ́sọ̀kò, ó lè yí òun mú lọ́wọ́ yìí. Sísọ ni, ń fi yé wọn pé àsọmọ wọn nu. Ẹ káàárọ̀ bàbá. Ẹ káàárọ̀. Ẹ ṣe wọn àná. Olúwa ló ṣe. Ẹyin dá. Bàbá sí mi. Ó rí dàgbò kọ́gbọ́n. Ẹ jọ lálẹ̀. Ẹ wo, ẹ má bínú àná. Ọmọdé ló ń ṣe wọ́n. Ẹ bá mi dáríjì wọ́n. Kí Ọlọ́run dáríjì gbogbo wa. Ẹni kan ó dìde, ẹ dìde. Ẹ sá fi wọ́n sílẹ̀ báwọn. Tí kékeré ò gbọ́n, ṣé kò yẹ kí àgbà ọmọ ẹ̀tọ́ rẹ̀? Ẹ sá bára dáradára ń jáde. Ẹ wo, mo dúpẹ́ púpọ̀, ọ̀dọ̀ mi ni àbúrò yín Kíkẹ́ lọmọ sùn sí lánàá, kódà kò táwí ẹ̀ di sí i. Olúwo mà ṣe. Ẹ dákun, kí ni nǹkan gan-an tí ẹ wá ṣe ní ìlú wa níbí báyìí? Bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ lẹ pe ara yín. Bàbá, ẹni tí ó lágbára láti wo Kíkẹ́ lọmọ sùn, òun náà ni amútọ̀yín wà. Kí ẹ̀yin náà lè bọ́ lọ́wọ́ ìdè èṣù àti ẹ̀ṣẹ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àlàáfíà ni, mo fẹ́ sáré jókòó náà. Bàbá, ẹ̀yin náà rẹ̀ ń sọ pé wàhálà ní dàgbẹ̀. Ọlọ́run ní pé kágbàdo yọ ọmọ. Gbogbo wàhálà tí a ń ṣe, ọjọ́ kan ni gbogbo rẹ̀ yóò dópin. Nítorí náà, ẹ fi ayé yín fún ẹni tí ó ní òpin, tí í ṣe Jésù Kristi. Mo ti gbọ́, kí ló dé tí mi ò ní lè tẹ̀lé ẹni tó wọ òun lóṣù. Ṣùgbọ́n mo sì tó fẹ́ àlàyé lórí rẹ̀ sí. Gbogbo ayé ló bàjẹ́. Tí gbogbo nǹkan kò lọ déédéé níwájú Ọlọ́run. Ayé wa ń yíra nínú ẹ̀ṣẹ̀. Àánú ti lọ. Bẹ́ẹ̀, ìfẹ́ ti sá pẹ̀lú. Rúkèrúdò ó wá gbáyé kan. Síbẹ̀, ìdájọ́ Ọlọ́run ń bọ̀ kankan. Ṣùgbọ́n kí a má bàa ṣègbé, Ọlọ́run rán Jésù Kristi láti lè rà wá padà. Ẹ̀lẹ́ o, ẹ̀yin arákùnrin, ṣé dáadáa lẹ dé? Bẹ́ẹ̀ tí ẹ̀ kí wá kú ilé, àwa ti dá sí yín lára. Ẹ káàbọ̀. Màmá, ẹ má bínú sí wa, ó sá wa lọ́jà díẹ̀. Àmọ̀dúmọ̀tẹ́, ìwọ̀n rẹ̀ lọ́mọ. Ẹ jẹ́ ká bọ̀ nílẹ̀ léèrè wo bí òjẹ́ ṣeré àwa ò máa mọ̀. Ìjẹ́ yìí bọ̀ nílẹ̀ léèrè wo, ó ti ní ẹsẹ̀rẹ́ o sẹ́yìn ti mọ̀. Àwọn ti ibo nílẹ̀ léèrè wo, ó ti
ká mọ̀ ṣeré wa lọ. Àwọn tí bonílẹ̀ léèrè wo ó ti ní ká mọ̀ ṣeré wa lọ. Màmá, ẹ ò gbọ́ ohun tí onílẹ̀ sọ ni. Tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Lára àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀ ni ẹ̀yin náà wà màmá. Ó ti fi agbára fún àwọn kan láti máa ṣe ìṣàkóso ayé. Àwa ti bá ikú dá májẹ̀mú, a sì ti bá ipò òkú múlẹ̀. Májẹ̀mú yín pẹ̀lú ikú la ó bàjẹ́ àti ìmúlẹ̀ yín pẹ̀lú sàkó la ó sọ dasán. Nítorí Olúwa Jèhófà ti gbé òkúta àgàkalẹ̀ ní Síónì. Ìpìlẹ̀, àṣàyàn, iyebíye, ẹni tó bá gbàgbọ́, ojú kì ó tì. Ṣé o mọ̀ wípé aláyẹn sọ fún wa wípé ìsinmi kò sí? Èmi wòye pé gbogbo ibi tó yẹ kí ẹ dé ni bàbá mi ti mú yín lọ. Púpọ̀ nínú wọn ló sì ti wá kí yín. Ẹ bá béèrè lọ́wọ́ bàbá mi bóyá ibì kan tún wà tí ẹ ò tíì dé. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n kọ ẹ̀yìn wọn. Ṣùgbọ́n ohun ọ̀kan nínú wọn àti ìṣesí rẹ̀ ó jọ tìyá mi. Lọ sọ fún wọn. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ jọ̀ọ́ mo fẹ́ rí yín. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ rí yín. Ẹ̀jẹ̀ abo nílẹ̀ léèrè wò bí ó jẹ́ àṣírí àwa ò mọ̀mọ́. Ẹ̀jẹ̀ abo nílẹ̀ léèrè wò bí ó jẹ́ àṣírí àwa ò mọ̀mọ́. Àkí ẹ̀yin náà mọ orin yìí. Ẹ máa gbọ́ wọn lé. Ṣé bí ẹ̀gbọ́n rẹ̀ àgbà wá pàdé wọn? Ṣébó wà ní ọmọ oṣù mẹ́ta níjọ́ náà lọ́hùn ni àwọn onígẹ̀lẹ̀dẹ̀ wá sábúlé wa. Orin tí wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ nù. A jẹ́ pé ìyá àdí àgbà ni olórí tí ó kó wọn wá. Dákẹ́ ẹnu ẹ, tá ń sọ bẹ́ẹ̀ fún ọ. Kí lorúkọ olórí wọn yìí jẹ́ o? Mo ti rántí. Adérẹ̀mú tútù lórúkọ olórí wọn jẹ́. Ọ̀hún Kíkẹ́ lọmọ ó ṣe àgbàgbé wa báwọn. Kíkẹ́ lọmọ. Kí ni ohun tó ṣẹlẹ̀ sí Sádraki, Mẹ́sákì àti Abednego nígbà tí wọ́n kọ̀ láti forí balẹ̀ fún èrè ọba? Ẹ̀gbọ́n mi, ojú mi ti wúwo fún oorun. Ẹ bá jẹ́ kó dọ̀la. Bàbá wa tí ń bẹ ní ọ̀run. Kí a bọ̀ forúkọ rẹ, kí ìjọba rẹ dé. Ìfẹ́ tìrẹ ni kí a ṣe, bí ti ọ̀run, bẹ́ẹ̀ ni ayé. Fún wa lójoojọ́ wa lónìí. Dárí gbèsè wa jì wá. Bí àwa ti ń dáríjì àwọn onígbèsè wa. Sínú ìdánwò. Ṣùgbọ́n gbà wá lọ́wọ́ Bìlísì. Torí ìjọba ni tirẹ̀, àti agbára, àti ògo, láéláé. Àmín.
Kí ló dé? Ó sùn ní. Àbí? Lójijì, àyà mi já, n ò sì lè sùn mọ́. Ìyẹ̀wù ìyá mi, ẹ̀rù jẹ̀jẹ̀ ni. Ìwọ nìkan ló sùn ni. Rárá o, pẹ̀lú ìyá mi, n ò sì lè sùn mọ́. Ṣùgbọ́n a ò tí ì parí àdúrà wa o. Èṣù rò pé àdúrà wa kò ní dí oorun rẹ lọ́wọ́. Mo ké pè mo kọ́ta o. Òpè wọ́n ń kí ọ. Mo ti pa lẹ́nu mọ́. Ewé mẹ́nu mọ́ ni mo já fún. Ọba yóò jẹ́. Ta fún mi. Nígbà bá woni nígbà wo la ni mo là tẹ́ni kọ. Ṣe sùúrù fún ikú ẹ. Ẹni lẹ bá yọ kó mi ayọ̀. Ẹni lẹ bá yọ kó mi ayọ̀. Àjàní jẹ́ yìí ná. Táyọ̀ tá fún mi. Olóńgó èmi àti ẹ̀ ń bẹ ẹnu ẹgbẹ́ bí. Tó fi mọ sọ fún mi pé Táyọ̀. Ológo ọ̀hún ìgbà ò lè dé sí ọ. Ìgbà wo ni ìgbà rẹ̀? Kò lè dí ọ̀dọ̀ mi. Kó má gba 6 sí 9. Àbọ̀ nítorí ìyàwó rẹ̀ ti ń rọbí. Òun ló ń rònú bọbí. Ta làwọn? Inú rẹ̀ ń dùn. Ó lérò pé olùgbà rẹ̀ ti dé. Má wulẹ̀ kọ ọmọ. Bó bá rọ lójú, ìwọ gan bọ́ sójú ọkún. Ìwọ́n fi imú rẹ̀ fọ́ fèrè. Ìwọ́n jẹ́ kó mọ̀ pé òde ìrìnàjò ló wà yìí. Olúwa ń bẹ ní ọ̀dọ̀ mi bí akọni ẹlẹ́rù. Àwọn tí ń ṣe inúnibíni sí mi kì yóò lè borí. Àkekèé ti nàró jáde o. Kí oníkálukú kó paramọ́. Ọ̀hún
Àjàní àbí kí ni wọ́n ń pe orúkọ rẹ̀. Òka tí o lérò pé ó lè jẹ́ olùgbàlà rẹ ó lè dojú ìjà kọ bí mo bá pa ọ́ ní ayò kan kì í ṣèmi o bí kò sí ẹni tí ó rán mi. Nígbà tí alẹ́ sì lẹ́ ọkọ̀ wà láàrin òkun ó sì rí wọn wọ́n ń ṣiṣẹ́ ní wíwa ọkọ̀ nítorí afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì sí wọn. Afẹ́fẹ́ yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ wọ́n fi gbogbo agbára ṣiṣẹ́ láti mú ọkọ̀ náà wálẹ̀. Ìjì òkun kò dáwọ́ dúró níṣẹ́ ló ń tún peléke sí i. Nígbà tí ó di ìṣọ́kẹrin òru wọ́n rí ẹnìkan tó ń rìn lórí òkun. Ìṣòro tó di mẹ́ta nù. Kí ni ìṣòro àkọ́kọ́? Ilẹ̀ tó ṣú báni lórí òkun láì rí wá láì rẹ́yìn ńkọ́. Ìṣòro kejì ńkọ́. Bí yìí bá ń jà lórí òkun ó léwu gidi gan ni o. Kí ni ìṣòro kẹta? Kí ni àmọ́ tiwọn ti ń bọ̀ sí? Bí wọ́n ṣe fẹ́ di ọ̀dọ̀ wọn ó bẹ̀rẹ̀ rẹ̀ ó ní ẹtí jíká ẹgbà bẹ́ẹ̀. Bí Jésù bá wà nínú ọkọ̀ gbogbo ìjì tí ó jà ní láti dákẹ́. Ẹni tí ó rán mi ó ti gbà mí lọ́wọ́ rẹ̀. Níbo ni olùgbàlà rẹ wà? Nígbà tí mo pa ọ́ ní ayò kíní kejì kẹta ẹni tí ó ràn mí lọ́wọ́ òun ni amútọ̀yìn wà. Ó sì ní agbára lórí ohun gbogbo tí ó lè jẹ́ ìṣòro lórí ayé ènìyàn tí ẹ bá lè gbà láyè. Orí burúkú ló ń ṣe olóńgbò sẹ́bọ̀ tí lọ́ọ̀fọ́ mọ̀ mí fún mi nìyí. Òfò ló ń ṣe aláàárọ̀ bá ní kọ́ da fún aláyọ̀ ò ní gbà fún. Òfò ló ń ṣe níbi tó wà ní ìwọ́n sọ pé ìdí ayọ̀ náà ní ìsìnkú. Ó fẹ́ rí ọmọ mi lọ fẹ́ràn àpàpàǹdodo olóńgbò tú ọmọ mi sílẹ̀ ọmọ mi ò gbọ́dọ̀ kú o. Ìwọ kódà tí ọmọ mi bá kú ìwọ ni ó lọ sí. Ẹgbọ́n ta ló tún rọbí? Ìyàwó mi ni. Ṣé òtítọ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí Àjàní fi ń ṣàwàdà lẹ́yìn? Bí Jésù bá wọnú ilé mi. Gbogbo ìdí ní láti dákẹ́ ni. Wo òfò ló ń ṣe òfò lomi ẹ̀fọ́ ṣe ọmọ tèmi ń joró ìwọ wà ń gbádùn kiri àdúgbò. Màmá àdúrà ló yẹ kí ẹ máa gbà ní àsìkò yìí. Èéṣe tí ìdààmú rẹ̀ ṣe pọ̀ tó yìí kí o tó gun igi ó yẹ kí o fura sí ìdí rẹ̀. Ṣé o rí ọ̀já ìgbànú èyí tí a fi fọ́n igi? Bí ó ti wù kí o ṣe wàhálà tó láì jẹ́ pé a bá mú ọ̀já náà kúrò èso kankan kì yóò bọ́ sílẹ̀. Kí ló dé tẹ lọ́mọ yìí ò ní sọ láyọ̀? Wo mójú kúrò lọ́rọ̀ mi ohun tó bá wà ní kó o kọjú mọ́. Màmá mo kàn ń bá yín sọ̀rọ̀ bí ẹni tó fẹ́ràn yín ni. Ẹ jẹ́ kí n bá yín tú okùn ìgbànú yín kí oúnjẹ tẹ́ ẹ jẹ kó lè sọ̀kalẹ̀ kẹ́sì ní àlàáfíà. Ṣé wọ́n lọ sọ síbẹ̀? Ṣé bó pàdé mi lọ́ní odò? Èmi lọ wájú tẹ̀lé mi lẹ́yìn ni kò gbẹrù fún mi bí n bá dá aláàmú kò léèwọ̀. Ṣé bó tún sọ fún mi pé òun ò fún mi lówó kan bí màá fi ṣiṣẹ́ kò fún mi. Ṣé bí ìwọ àtìyàwó rẹ nìkan lẹ ń gbádùn gbogbo ọrọ̀ àti dúkìá tí o ní? Ó dáná ẹni tó ń jọba lórí ayé tó lágbára lórí gbogbo alágbára ló ní kẹ́ ẹ tú ìgbànú yìí. Ẹlẹ́dàá ṣe wo ayọ̀ abára kínkín. Màmá ohun tí ẹ fi ṣe ọmọ sí báyìí irú tí wò làmọ̀ tẹ́ fi ṣe ọmọ ọlọ́mọ pa. Èmi ò mọ̀
àṣé ìyá ìyàwó mi ló wà nídìí ọ̀rọ̀ mi. bí òkùnkùn bá ń jọba wàhálà ni ṣùgbọ́n tí ìmọ́lẹ̀ bá dé àlàáfíà ni. mo di ọmọ ẹ̀yìn yín kí ni ìbá máa wí ọpẹ́lọpẹ́ Ọlọ́run yín. ìwọ náà gbà á lónìí. yóò sì dára fún ìyá wa. pẹ̀lẹ́ o kíkẹ́ lẹ́mọ oríṣi Ọlọ́run yìí tí ń wá ẹni tí ń fowó rán ni. ẹ kú ọ̀rọ̀ ajé màmá. ẹ pẹ̀lẹ́ ọkọ mi ẹ dákun àkàrà ló lẹ fẹ́ràn. rárá o màmá. àwọn àlejò tí wọ́n wọ̀ sí ilé wa ni. ẹ pẹ̀lẹ́ o. ẹ ṣeun màmá. kíkẹ́ lọ́mọ pé àwọn ènìyàn rẹ wá fún mi. ìyá ní kẹ́ ẹ wá. jọ nulẹ̀ níbi gbá ọṣẹ òyìnbó ká mi mú méjì wá. Ẹgbà nǹkan àlejò yín rè. ẹ ṣé màmá Ọlọ́run á máa bùkún yín o. ní orúkọ Jésù gbogbo èrè ni ẹ máa ṣe. ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníranù wọ̀nyí ògbó lẹ́sẹ̀. ẹ dákun ẹ̀yin ènìyàn mi kí ni ó ń ṣẹlẹ̀ sí ìyá yẹn. irú ìwà báyìí rí. ìyá yẹn dára sí wa aláàánú ènìyàn sì ni pẹ̀lú. ayọ̀ ló fi pàdé wa ìjà ló fi parí ọ̀rọ̀ rẹ̀. atẹ́gùn burúkú ló fẹ́ lùyá. kú àbọ̀. ó ẹ kúlé. yòókù á kù tó ẹrù èèyàn mélòó. ó yẹ kó ju ẹrù ẹ̀ kan lọ tí má pàdé run àti Odùtọ́lá bá ti gbé ẹrù wọn yìí dé lẹ́yìn rẹ̀ yóò kó ẹrù èèyàn méjì. kódà àwọn náà jára mọ́ ẹ yára lọ gbé yòókù wá. tó Enoch ńkọ́ ọ̀rẹ́ ẹ díẹ̀ ni. ṣé kò yẹ kó ṣàlàyé fún mi láàárọ̀ yìí. ó yẹ ṣùgbọ́n ẹ ti síwájú wa jíjáde lóòrọ̀ yìí. lóòótọ́ ni mo ní kí n lọ gé ìmọ̀ ọ̀pẹ kalẹ̀ kí iṣẹ́ kó lè yá wa ni ṣé ó ti lọ wò ó. rárá mo ní kó ṣe díẹ̀ sí i. kíkẹ́ lọmọ náà ń sùn túrútùú láti àná ni. mo bọ̀.
nítorí kí ni ènìyàn búburú fi wà láyé tí wọ́n ń gbó àní tí wọ́n di alágbára ní ipá irú ọmọ àti ọmọ ọmọ wọn fi ìdí kalẹ̀ ní ojú wọn akọ màálùú wọn a máa gùn kì í sì ṣe abo màálùú wọn a máa bí kì í sì ṣe wọ́n lo ọjọ́ wọn nínú ọrọ̀ nítorí náà ni abúlé òde ìrẹ̀jẹ́ ti wí fún Ọlọ́run pé lọ kúrò lọ́dọ̀ wa nítorí pé àwa kò fẹ́ mọ ipa ọ̀nà rẹ kí ni Olódùmarè tí àwa ó fi máa sìn èrè kí ni a ó sì jẹ bí àwa bá gbàdúrà sí i. Ìwọ ilẹ̀ òde ìrẹ̀jẹ́ gbọ́ ọ̀rọ̀ mi àlàáfíà kì yóò wọ inú rẹ mọ́ ojú rẹ yóò rí ìparun ara rẹ ìwọ ó sì mu nínú ríru ìbínú Olódùmarè. ẹlẹ́nu òdì ni wọ́n tọ́jú mi nígbà tí wọ́n sì dá mi padà Abẹ́òkúta níyìn ni wọ́n dá mi padà sí bí mo ṣe ń bá ayé mi yí láti bí ọdún 29 mi. Bàbá wa tí ń bẹ ní ọ̀run kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tìrẹ ní kí a ṣe bíi ti ọ̀run bẹ́ẹ̀ ni ayé
fún wa lóúnjẹ ọjọ́ wa lónìí, dárí gbèsè wa jì wá bá a ti ń dáríjì àwọn onígbèsè wa, má fà wá sínú ìdánwò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì, torí ìjọba ní tirẹ̀ àti agbára àti ògo láéláé, àmín. Ohun ẹni tí mò ń gbọ́ ìjọ àwọn tí a ti jọ ṣiṣẹ́ ìránṣẹ́. Ṣebí bí ẹ ti fi kọ́ àbúrò mi Kíkẹ́ lọ́mọ ló fi kọ́ wa pẹ̀lú. Òtítọ́ ni pé ẹ̀ ń kọ́ àwọn ènìyàn, ṣùgbọ́n ẹ kò mú ọ̀rọ̀ inú rẹ̀ ṣẹ. Dárí gbèsè wa jì wá bá a ṣe ń dáríjì àwọn onígbèsè wa. Ṣebí àìní ẹ̀mí ìdáríjì ló mú yín kọ etí ikún sí ọ̀rọ̀ mi lálẹ́ ọjọ́ náà. Bẹ́ẹ̀ sì ni àlá kan ni mo fẹ́ fi hàn yín. Èèyànkù bánú sọ, ẹ bá a gbọ́sẹ̀ wa. Ọṣẹ yín bíi ti báwo? Ṣé bẹ́yìn lẹ fún wa lọ́sẹ̀ ọ̀hún? Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n kò jẹ́ nílò fún yín nítorí tí àwọn ìyá mi ní. A ti tòjé bolóòsà lọ́wọ́. Ẹ gbọ́ náà, ẹ kọjú sí wa, ẹ já rojú ara wa. Májèlé ni ọṣẹ náà, ó sì lè bá àpapọ̀ nǹkan jẹ́. Àwa ò lo eléyìí o, kò sì lè tú èrò kankan lára wa. Èèyànkù bánú sọ, Ẹ kàdí nínú yìí. Olùṣọ́, àṣé ọmọ òde ìrìnàjò ti ẹ̀ ní. Ó ti wá dá báyìí. Iṣẹ́ ìránṣẹ́ òde rẹ̀ ti yá. Gbádùn ẹnu. Nígbà tí ọmọ abúlé tó abúlé rẹ̀ sílẹ̀, tí wọ́n sì wá sọ pé lọ́rùn sùn làparò ó kú sí. Ẹ dákun, aláàánú mi, ẹ jẹ́ kí a lọ. Iṣẹ́ ìránṣẹ́ òde ìrìnàjò ti parí. A ó jọ lọ ṣe iṣẹ́ náà ni. Mo wòye wípé ìsọjí ìta gbangba wa ti ọdún yìí, òde ìrìnàjò la ó ti ṣe. Mo sì mọ̀ wípé inú àwọn ará ìlú á dùn láti rí alàgbà Bánúsọ àti àwọn ènìyàn wa pẹ̀lú. Ó ti dá tó bá rí báyìí. Gbogbo ìrànlọ́wọ́ tí èmi náà bá ní, wọ́n gbìyànjú rẹ̀.
ẹ rí wa báyìí kọ́lọ́run ó ṣàánú wa ni o kọ́lọ́run ó kó wa yọ. nínú ìgbèkùn la wà ìlọsíwájú kan kò sí fún wa. ní nǹkan bí ọdún mẹ́tàlélógún sẹ́yìn àwọn ọkùnrin méjì wọ ìlú yìí wá pẹ̀lú oyin àádùn àti ìrèké láti fi lé igi jogbo tá a gbìn sí àárín ìlú yìí jáde. síbẹ̀ pẹ̀lú àìfura yín ẹ tì wọ́n jáde pẹ̀lú àlàáfíà tó bá wọn wọ ìlú náà wá. ọ̀kan nínú wọn kú a sì fi fẹ́kùn jẹ ẹnì kejì rẹ̀ la fọ́ lójú. àwa náà mọ̀ pé a ṣe àṣìṣe iná ọkọ̀ àti bánúsọ ẹ foríjì wá ọmọ mi Òdútọ́lá torí ìwé bíbélì yín tí mo fún lówó bóyá yóò rí yín n ò kúkú gbúrò rẹ̀ mọ́ láti ìgbà náà. Kíkẹ́ lọmọ pàápàá ń bẹ lọ́ọ̀dẹ̀ mi àrùn ọjọ́sí tó ti padà sí lára ta ni wàá fẹ́ mo fi Jésù bẹ̀ ọ́. bàbá ǹjẹ́ nínú àlàáfíà náà bí. bàbá mi Odùtọ́lá ló ti ń bá yín sọ̀rọ̀ ìkákan ò ṣe mí èmi pàápàá ti gba Jésù. níbo la wà yìí o. ẹnu odi ìlú la wà yìí. ẹ mú mi lọ sí ibi ẹnu odi ìlú gangan. ìwọ ilẹ̀ ìlú òde ìrànjẹ́ gbọ́rọ̀ Olúwa ìwọ tí a ti fi gégùn nítorí náà mo rán àlàáfíà sí inú rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. àìsàn tó ṣe Kíkẹ́ lomi àtọ́ mi ló ti wá. Ọlọ́run ṣé o ojú àwọn aṣebí ti yẹn. bánú sọ àtẹ náà kù nígbà tí agbára wa ò ká láti dojú kọ wọn. abáta wọn ní ẹ̀bùn ọṣẹ ìwẹ̀ nígbà náà látó rí àwọn ọgbà tí ó wà. àbí kò dáa ni ṣé ó dáa bẹ́ẹ̀? ó dáa bí ọ̀dà. Jésù yìí máa dára.
fi ṣoore bẹ́ẹ̀ fún wa. Ẹ máa ṣe olóore. Jésù yìí máa dára sí wa. Ìfẹ́ ńlá rẹ̀ ló fi fẹ́ wa. Àwa ò mà mọ nítorí nínú wa. Ó fi ṣoore bẹ́ẹ̀ fún wa. Ó máa ṣe olóore. Jésù yìí máa dára sí wa. Ìfẹ́ ńlá rẹ̀ ló fi fẹ́ wa. Àwa ò mà mọ nítorí nínú wa. Ó fi ṣoore bẹ́ẹ̀ fún wa. Ẹ máa ṣe olóore. Jésù yìí máa dára sí wa. Ìfẹ́ ńlá rẹ̀ ló fi fẹ́ wa. Àwa ò mà mọ nítorí nínú wa. Ó fi ṣoore bẹ́ẹ̀ fún wa. Ó máa ṣe olóore. Jésù yìí máa dára sí wa. Ìfẹ́ ńlá rẹ̀ ló fi fẹ́ wa. Àwa ò mà mọ nítorí nínú wa. Ó fi ṣoore bẹ́ẹ̀.